mo bá bá lójókòó mo bá joyè lóràga mo bá bá lókòrò gígan bó sì náà tó ẹ̀rọ bàbá mi ò ẹyẹ ọmọ Olofin Adimula ibo láàgbé tiwa o. Ilé Ifẹ̀ láàgbé ti ṣe wá àwa ọmọ Olofin àwa ọmọ Àwórì. Láti iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí yín níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. À ń bẹ ní ààfin bàbá wa ọba aláyélúwà Sulaiman Adékúnlé Báńgbádé àrólé Ògúnfúnminírè Olofin gbogbo Ìṣẹ̀rí pátápátá porongodo. Àwọn náà sì tún ní Adimula gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀. Bá a bá ń sọ̀rọ̀ nípa ìlú Ìṣẹ̀rí béèyàn bá ń bọ̀ láti Èkó ẹ̀yẹ́ kan kára bẹ́ẹ̀ bá ti gorí bíríìjì kára ń kọjá níbi tí wọ́n ti máa ta màálù ẹ̀yà lọ́wọ́ ọ̀tún wọnú ìlú Ìṣẹ̀rí. Odò tí ẹ gun bíríìjì rẹ̀ lórí kára gangan òun ni odò Ògúnfúnminírè. Orúkọ mi ni ọba Sulaiman Adékúnlé Báńgbádé àrólé Olofin Ògúnfúnminírè. Èmi ni Olofin tìlú Ìṣẹ̀rí àti Adimula gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀. Àwọn tó wà lábẹ́ àkóso ìlú Ìṣẹ̀rí wọ́n pọ̀ àti pé Ìṣẹ̀rí ó jẹ́ orírun gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀. Àmọ́ officially nsìn Ìṣẹ̀rí ti wà ní Ogun State nígbà táwọn ìjọba ti ń pín ilẹ̀. Tá bá wò 30% ilẹ̀ Olofin ló wà ní Ogun State, 70% ó wà ní Èkó. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú tó wà ní abẹ́ Ìṣẹ̀rí Olofin ó yí pọ̀ díẹ̀. Èmi tí mo jẹ́ Olofin tìlú Ìṣẹ̀rí, èmi ni prescribe authority over Ifọ̀ constituency 2. Àwọn ìlú tó dẹ̀ wà ní constituency 2 ní Ifọ̀ ó pọ̀ díẹ̀. mo bá bá lójókòó mo bá joyè lóràga mo bá bá lókòrò gígan bó sì náà tó ẹ̀rọ bàbá mi ò A ti ń try láti jẹ́ kí ìfẹ́ kó wà láàrin àwọn ọmọ Àwórì àti àwọn ọba Àwórì. Ìhùwàsí tèmi ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń bá a bọ̀. Ọ̀rẹ́ ni mò ń try láti bá gbogbo àwọn ọba Àwórì ṣe. Yàtọ̀ sí yẹn ó náà nǹkan tí ó ti pọ̀ tí mo ti rí tó yẹ kí n fèsì sí. Bọ̀ a gbọ́dọ̀ máa ṣe ní pẹ̀lẹ́kùtù kí ìfẹ́ bá lè máa gbilẹ̀ láàrin ara wa. Òun náà ló fà á tá a fi ṣe Àwórì Summit láti kó gbogbo àwọn ọba àti àwọn ọmọ wa nílẹ̀ Àwórì jọ ká lè bá máa bára wa sọ̀rọ̀. Bóyá bí tá bá ti ń bára wa sọ̀rọ̀ a máa rí àbáyọ nínú àwọn nǹkan tí ó ń dùn wá lọ́kàn gẹ́gẹ́ bí ẹ̀yà Àwórì tá jẹ́. Bọ̀ ìfẹ́ àti ìṣọ̀kan àwa Àwórì òun ló jẹ́ èmi lógún. mo bá bá lójókòó mo bá joyè lóràga mo bá bá lókòrò gígan bó sì náà tó ẹ̀rọ bàbá mi ò Máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí mo ṣe rò Ọlọ́run gbà sí mi lẹ́nu bẹ́ẹ̀. Èyí tó kọ́kọ́ jẹ mí lógún jù ni títì tó wọ ìlú Ìṣẹ̀rí Olofin. A dẹ̀ dúpẹ́ pé ibi tá gbé dé àwọn ìjọba ti gbà lọ́wọ́ wa. Ó dẹ̀ ti ń bá wa ṣe títì tó wọ ìlú Ìṣẹ̀rí Olofin. Títì yẹn ó ti ń bá wa ṣe tó jẹ́ pé ó ti ń bójú mu sìn. A dẹ̀ fẹ́ kó bá wa parí ẹ̀ láìpẹ́ láì jìnnà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí mo dé a ti bẹ̀rẹ̀ renovation àti reconstruction palace tó ń jẹ́ ti Olofin Ògúnfúnminírè. Nítorí ibi tá bá pè ní orírun wa ó gbọ́dọ̀ máa bá ìgbà mu. Ibi tó dẹ̀ jẹ́ orírun àwọn Àwórì ni a gbọ́dọ̀ máa tún ṣe débi pé tí àwọn ọmọ Àwórì bá ń wá sí ilé, torí Ìṣẹ̀rí ilé ni fún gbogbo ọmọ Àwórì. Táwọn ọmọ Àwórì bá ń wá ilé wọ́n máa rí palace tó wà befitting tó lè fi yangàn. Palace ìgbàlódé yẹn ó máa jẹ́ twin building nínú ẹyọ kan ni. Kò dẹ̀ fi bẹ́ẹ̀ sáyè púpọ̀ láti gbé yẹn sílẹ̀. La ṣe wá wò wípé gbogbo àwọn ilé tó wà ní ẹ̀gbẹ́ palace yẹn àti kọ́lé tuntun fún wọn sí inú ìlú Ìṣẹ̀rí bí báyìí. Gbogbo wọn dẹ̀ ti relocate. Ẹ wá máa fi dé ìdánsẹ́ máa ń pé púpọ̀ náà roof yẹn lọ ti tú. Gbogbo wọn ti kó lọ. Àdẹ́fàsì kò rí dúpẹ́ lọ́wọ́ àwọn tó yọ̀ǹda tí ò sí wàhálà tí ò sí rògbòdìyàn. A gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ wọn. Nítorí àwọn náà fẹ́ lọ síwájú ìlú lọ́ ṣe gbà sí wa lẹ́nu. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wọn wípé irúfẹ́ tó ń fi hàn yìí àwa náà a máa dá padà fún wọn ní ìlọ́po. Ìlú wa túbọ̀ máa túbà túbọ̀ máa túṣẹ́ fún wa gbé ní lágbára Ọlọ́run. mo bá bá lójókòó mo bá joyè lóràga
a ti ń bá ìjọba sọ̀rọ̀ new secondary school tá a fẹ́ kọ́ ọdẹ tí ń gbégbèsè lórí ẹ̀ a ti ń rí àmọ́ láìpẹ́ láì jìnnà àwọn kan máa pè wá máa sọ àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí ẹ̀ fún wa. A dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ community center náà wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé tí ọba máa dá lọ́rùn ní lórí ti secondary school yẹn ìyẹn náà máa bá jáde. Kò sí bó ṣe lè hùn tó àwọn tó wà ní agbègbè wa ní Ìṣẹ̀rí Ọlọ́fin àwọn náà ń tọrọ títì ọlọ́dà ní àwọn ibi tí kò sọ́nà àbáwọlé. A dẹ̀ ti ń kọ̀wé síjọba náà a gbà aládùúrà pé wọ́n máa fi sí ara àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. A dẹ̀ ń wo bridge láti open up Ìṣẹ̀rí Ọlọ́fin sí Ìṣẹ̀rí Òkè church ìgbésẹ̀ dẹ̀ ti ń lọ lórí yẹn náà. Lára àwọn nǹkan tá a fẹ́ kí ìjọba ṣe fún wa nìyẹn. A dẹ̀ gbà ní àdúrà pé wọ́n máa gbọ́ sí wa lẹ́nu wọ́n dẹ̀ máa bá wa ṣe láìpẹ́ láì jìnnà. ẹyẹ ọmọ Olofin Adimula ibo láàgbé tiwa o. Ilé Ifẹ̀ láàgbé ti ṣe wá àwa ọmọ Olofin àwa ọmọ Àwórì. Progenitor wa Olofin Ogunfunminire tó ń jẹ́ ọmọọba ní Ilé Ifẹ̀ òun ni ó tẹ ìlú Ìṣẹ̀rí dó láti Ilé Ifẹ̀ ní ọdún 1400. Ìlú Ìṣẹ̀rí ló fi ṣe ilé. Ìlú Ìṣẹ̀rí dẹ̀ ní gbogbo ilẹ̀ àwọn Àwórì tó kù lápapọ̀ lọ tẹ̀dó sí agbègbè wọn. Olofin Ogunfunminire ògbójú ọdẹ ni. Ìyàwó méjì ni Olofin Ogunfunminire ní. Ìkan ń jẹ́ Àkẹ̀sàn, ìkan ń jẹ́ Àjàyí. Olofin àti Àjàyí lọ́jọ́ lọ sí Ìdó ló ti bí àwọn tó ń jẹ́ Ìdẹ́jọ́ ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ bíi Onírù, Elégùṣì, Ọ̀jọ́rá, Oníkòyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olofin Ogunfunminire ìgbà tó dẹ̀ yà ó padà sí Ilé Ìṣẹ̀rí ibẹ̀ ló ti di Olúńlá Àgbódèrè. Àkẹ̀sàn tó wà ní Ìṣẹ̀rí Ọlọ́fin Múlẹ̀ ìyẹn ló bí Ògúnbíyì àti Ògúnnẹ́rù. Àwa là ń jẹ ọba ní ìlú Ìṣẹ̀rí bíbáyìí túbọ̀ máa túṣẹ́ fún wa gbé ní lágbára Ọlọ́run. mo bá bá lọ́jọ́ kó mo bá joyè lọ́ràga mo bá bá lókòrò gígan bó sì náà tó ẹ̀rọ bàbá mi ò he. Gbogbo àwọn ọmọ Àwórì mo fẹ́ ká máa rántí pé ọ̀kan ṣo ni wá. Bí mo ṣe máa ń sọ tèmi bá rí pọ́ ọmọ Àwórì ni mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. Bí mo dẹ̀ ṣe fẹ́ kó ṣe rí ní àárín gbogbo àwa ọmọ Àwórì náà nìyẹn. Mo dẹ̀ máa ń gbà ládùúrà wípé ibikíbi tí ọmọ Àwórì bá wà wọ́n á máa bá àánú Ọlọ́run pàdé. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àdúrà wa á máa gbà. Gbogbo àdáwọ́lé wa á túbọ̀ máa yọrí sí rere ni. Mo fẹ́ ká rántí wípé Ìṣẹ̀rí nílé o. Ìṣẹ̀rí gangan ni Olofin Ogunfunminire ló pè ní ilé. Ibẹ̀ ni gbogbo wa ti tẹ̀dó. Ẹ jẹ́ ká padà wálé ká wá tún lè wá ṣe. Ilé àwọn baba ńlá baba wa ni. Kò síbikíbi tá a bá lè wà ká máa rántí pé progenitor wa Olofin Ogunfunminire Ìṣẹ̀rí gangan ló fi ṣe ilé. Ọlọ́run á wà pẹ̀lú àdúrà wa máa gbà ọ́. ká máa kí gbogbo lóyè pátápátá nílùú Ìṣẹ̀rí tìlétòkò tí wọ́n ń bẹ lábẹ́ àkóso kábíyèsí Olofin tìlú Ìṣẹ̀rí Adimula àti gbogbo ilẹ̀ Àwórì pátápátá lápapọ̀ wípé ẹ ṣé o ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ ẹ kú ìfọmọnìyàn ṣe bí ẹ ṣe ń ṣùgbà kábíyèsí Ọlọ́run Olódùmarè àtàwọn onílẹ̀ Ogunfunminire yóò máa fún gbogbo wa ṣe pẹ̀lú àṣẹ. Gbogbo ẹ̀yin ọmọ Àwórì tẹ́ ń bẹ nílé lóko lájò lẹ́yìn odi kéètì gbé o á dẹ̀ máa gbére fún gbogbo apápátá kò lè bàjẹ́ o àṣẹ o ẹ ṣé iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí yín. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.